ló mọ̀ pé ọlọ́pọlọ pípé ni ìran Yorùbá ètò ẹ̀kọ́ àti ìwà ọmọlúwàbí sì jẹ́ wọn lógún gidi ṣùgbọ́n ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ló ń jákulẹ̀ látàrí àìsí àtìlẹ́yìn tó péye fún wọn. ìdí nìyí tí ẹgbẹ́ Oodua Self-Determination Renaissance Convention èyàn ẹgbẹ́ tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá ṣe gbé ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ kalẹ̀ lórí ẹ̀rọ ayélujára Zoom fún gbogbo akẹ́kọ̀ọ́ ọmọ Yorùbá tó fẹ́ ṣe ìdánwò àbájáde ilé ẹ̀kọ́ girama tí a mọ̀ sí NECO, WAEC àti ìdánwò àtiwọlé ẹ̀kọ́ gíga èyàn JAMB. ètò yìí ni yóò máa wáyé lórí ẹ̀rọ ayélujára Zoom láti ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún 2022 tí a wà yìí 1st of November 2022 pẹ̀lú ID number 5712795376 pass code 250721. ọjọ́jọ́ Tuesday ní ìdánilẹ́kọ̀ọ́ physics láago 10 àárọ̀ 10 a.m. ọjọ́rú Wednesday ní ìdánilẹ́kọ̀ọ́ fún ẹ̀kọ́ biology láago 10 àárọ̀ 10 a.m. ọjọ́bọ̀ Thursday ní ìdánilẹ́kọ̀ọ́ chemistry láago 10 àárọ̀ bákan náà 10 a.m. ọjọ́ ẹtì Friday ní ìdánilẹ́kọ̀ọ́ èdè Yorùbá láago 10 àárọ̀ ọjọ́ àbámẹ́ta Saturday láago 10 àárọ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ ìṣirò mathematics nígbàtí ìdánilẹ́kọ̀ọ́ èdè Gẹ̀ẹ́sì English language yóò wáyé lọ́jọ́ àbámẹ́ta Saturday yìí. bákan náà àwọn olùkọ́ ọlọ́pọlọ pípé tó mọ tinú tẹ̀dọ̀ ẹ̀kọ́ kọ̀ọ̀kan sì ti wà níkàlẹ̀ láti fún wa ní ọ̀rìn kìnìún ẹ̀ kí wọ́n sì wá egbò ẹ̀ débi kùnkùndùn. lára wọn ni alàgbà Táíwò Ládìpọ̀ Val láti ilé ẹ̀kọ́ gíga ìmọ̀ ẹ̀rọ University of Technology South Africa, alàgbà Tósìn Adéyẹyẹ ilé ẹ̀kọ́ gíga fásitì South Africa, dókítà Bímbọ́ láti orílẹ̀-èdè United Kingdom, Mrs Níkẹ́ Adéyẹyẹ Baptist High School Ògbómọ̀ṣọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà àti Adérètí Adéwùmí láti orílẹ̀-èdè South Africa. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +27 120 128 1. àǹfààní ńlá ni eléyìí o ẹ má sì jó fòwárù. olùkéde dókítà Gbénga Adéyẹyẹ lórúkọ ẹgbẹ́ Oodua Self-Determination Renaissance Convention OSDRC.